mo challenge yín ni ọmọ Yorùbá mélòó ló gbéra tó lọ ń gbé north láàrin ọdún 2020 sí ọdún 2021 ẹ calculate ẹ bá máa wò mo lè bet ẹ pẹ̀lú yín ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n lè má tó 1000 kákan dédé gbéra tá ló fẹ́ lọ máa gbé north. I don't even think it is possible. Kò ṣeé ṣe torí bẹ́ẹ̀ ò ṣeé gbé mọ́ àwọn ọmọ Yorùbá tó ti lọ tipẹ́tipẹ́ àwọn ló takú tí wọ́n wà lọ́hùn tí wọ́n ò lè wálé àwọn ló wà ń bẹ̀ but ní àsìkò tá a wà yìí lásìkò wàhálà yìí tán pààyàn ní àwọn káwọn ọmọ Yorùbá kan dẹ̀ gbéra tó ní north lòún fẹ́ lọ máa gbé mi ò lérò ipò ṣe é ṣiṣà kó wà. You can testify to it ẹ̀yin tẹ́ ń wò mí. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. wọ́n ti jáde àti bẹ̀rẹ̀ sí ní pariwo pé àwọn pípò yìí ń wọlé ẹgbẹ́ ìgbésẹ̀ ẹ̀yìn èèyàn wa gbogbo wọn ní kálukú pẹnu mọ́ bàbá wa Tinubu ó rí gbogbo òtítọ́ yẹn ó pẹnu mọ́ torí pé dáàdi wa fẹ́ ṣe president kò sọ̀rọ̀ ó ṣojú ẹ̀ ó fojú ẹ̀ rí. nígbà tó di 2022 it is on record that about 1.6 million people migrated to Yoruba land. Every one tò wọ́n sínú mọ́tò Dangote, wọ́n tò wọ́n sínú trailer, wọ́n tò wọ́n mọ́tò, wọ́n tò wọ́n ewúrẹ́, wọ́n wà nínú J5. Àwọn mọ́tò J5 ńláńlá, wọ́n tò wọ́n dà sínú ẹ̀ wọ́n kó wọn wá. Wọ́n bá ti ń dé ìlú kankan náà já wọn bọ́. Wọ́n máa já wọn díẹ̀. Ojoojúmọ́ ayé náà dẹ̀ wọlé tí ò ń ṣe mọ́tò kan. About 1.6 ìyẹn tẹ worst 1.6. Ó wà níbí. Ni wọ́n rọ́ wọlé ní year 2022. Imagine what that kind of insult. Ẹ ń gbowó jù wá. Owó tẹ́ ń gbà ẹ nítorí pé ẹ pọ̀. Àwọn èèyàn yín tẹ́ ẹ̀ mójútó wọn dẹ̀ mójoojúmọ́ wọn rọ́wọ́ ilẹ̀ Yorùbá. Àtàwọn tó jẹ́ pé tán bá ti ń rù wọ́n bọ̀ inú igbó náà lọ ń dà wọ́n sí. Àtàwọn tó jẹ́ pé ẹsẹ̀ wọn náà fi rìn wọ inú igbó wọn láwọn da ẹran. Àtàwọn tí mọ́tò gbé wá lóríṣiríṣi ọ̀nà. Wọ́n dẹ̀ ń wọ ilẹ̀ Yorùbá lẹ́kùnrẹ́rẹ́ kò dẹ̀ sí gbogbo àwọn tó ń wọ ilẹ̀ Yorùbá tí gbogbo wa ò mọ̀. They don't mean good to Yoruba people. They are only here because they believe pé ilẹ̀ Yorùbá bàbá ńlá bàbá àwọn ti sọ ìpamọ́ ló nẹ́ bàbá àwọn Ottoman Dan Fodio ó ti sọ fún wọn pé àwọn ló nílẹ̀. For that reason àwọn fẹ́ sa gbogbo ipá wọn wọ́n fẹ́ sa gbogbo ipá yẹn láti rí pé àwọn gba ilẹ̀ Yorùbá yẹn by fire by force. Nígbà tó máa di 2023 ó wà níbí 2023 reduction wà díẹ̀ lọ́dún yẹn because 2022 1.6 ni wọ́n sọ pé wọlé 2023 according to what I have here ó reduce about 1,100,000 ló migrate wọlé ọdún tó fẹ́ ṣe election. I want to believe it ó lè jẹ́ because of that election ni wọn ò ṣe ráyè wá dáadáa. 1.1 million ló migrate wọlé mind you kì í ṣe àwọn nìkan o including àwọn ọmọ Ìgbò ni o báwọn ọmọ Ìgbò ṣe ń wọlé làwọn náà ń wọlé o. Ẹ dẹ̀ ń gba allocation yìí o ẹ̀ ń ná sọ́hún ẹ̀ ń ti àwọn ọmọ tí yín sọ́dọ̀ tiwa allocation táwa gbà tó tún kéré dandan sí ti yín ká tó máa bá yín fi tọ́jú wọn. Mo sọ fún mi ní ìrẹ́jẹ tó wà ní Nàìjíríà ò lè lópin Tinubu ò lè pa náà kò lè stop ẹ̀ kò sí májíkì tó lè ṣe tó lè fi stop ẹ̀ kò possible. 1.1 million ní 2023 àti ìmọye million tó jẹ́ ní 2024 torí wọn ò tí fún mi l'estimate wọn ló dìgbà tó bá parí kan tó lè sọ but according to bó ṣe ń sọ over 2 million náà ti ní record sílẹ̀ tó ń wọlé ó ní bọ́n ṣe calculate ó ní bọ́n ṣe mọ̀ over 2 million ló wọlé Yorùbá yìí nínú ọdún yìí nìkan. Kí ló dé ẹ̀yin ọmọ Yorùbá àwọn tó ń wọlé yìí gbogbo wa la mọ̀ wọn ò nípinnu rere fún wa. Wọ́n challenge mo ń béèrè lọ́wọ́ yín kí ni contribution tí gbogbo wọn wá ń ṣe nílẹ̀ Yorùbá kí náà contribute sí economy wa ọ̀nà wo náà gbà fi contribute sí our own economy. Mo fẹ́ mọ̀ mo ń challenge yín ni o torí ó lè má yé mi ẹ̀yin láyé mi kó yé mi dáadáa làárọ̀ mi ní bàtà akẹ́ ló tún fẹ́ ẹ láyé mi bí jẹ̀díjẹ̀dí bó ṣe ń láyé ìdí. I want to know because eléyìí tó dé tó gbé báàgì bàtà tó ń so bàtà sóun ló san tax àbẹ́lẹ̀ tó ń gbẹ́ kànga sóun ló san tax eléyìí tó ń gé èékánná kiri sóun ló ń san tax ni àbẹ́lẹ̀ tó ń gbàkadà ló fi ń ṣiṣẹ́ sóun ló san tax. Mo ń challenge yín ọ̀nà owó náà fi contribute to the economy. Wọ́n kàn wọlé Yorùbá wọ́n dára tó wù wọ́n wọ́n sọ̀rọ̀ àwọn dọ́ba tó o bá gbé ọ̀kadà wọn wàhálà báyìí this is out of. Mo ti sọ̀rọ̀ yìí fún yín rí lọ́jọ́ tí mo lọ sáàfin kábíyèsí Akran of Badagry kára ó lé bàbá mo mọ̀ pé bàbá ò tí ì lọ torí bàbá ti dàgbà. Akran of Badagry ìjọ tí mo lọ sáàfin kábíyèsí nígbà tá a dórí ta Badagry mi ò mọ palace mo wá ń wọ ọ̀kadà tá a gbé mi dé palace ìyìn sì fẹ́ kí Fúlàní ó gbé mi ìfẹ́ káwọ́sá ó gbé mi mo pọ̀ ọ̀kadà kínní ó di Fúlàní mo pe kejì ó di Fúlàní a pe kẹta
ó di Fúlàní, àpè kẹrin ó di Fúlàní. Mo fẹ́ pè tó ọ̀kadà àtó ìgbà tí mo fẹ́ dórí bíi 13 sí 14 15 ni mo ṣe rí ọmọ Yorùbá tí mo béèrè pé ṣó o mọ ààfin kábíyèsí olóòmọ bóyá dìbò ká máa tẹ̀lé ẹ láṣẹ lọ. 90% ọlọ́kadà tó wà ní Badagry yẹn Ìgbò, Haúsá àti Fúlàní ni wọ́n. Ọjọ́ tí mo lọ ṣe ìpàdé ní Ìkòròdú, tá a lọ ṣe ìpàdé ní Ìkòròdú nítorí ọ̀rọ̀ Yorùbá nation, nígbà tá a débẹ̀ tí mo ń lọ síbi tó ti fẹ́ ṣèpàdé, bàbá mi Evangelist Akíngbùlùgbé wọ́n á máa wò mí báyìí, wọ́n á testify sí tí mò ń sọ. Ó ṣàlàyé fún mi pé ẹ máa bọ̀ níbi báyìí báyìí, wọ́n pé bẹ́ẹ̀ bóyá ẹlẹ́pẹ̀ ó ní ká máa bọ̀. Nígbà tí mo débẹ̀ yín ò mọ ibi tán pè lẹ́lẹ́pẹ̀ mi ìgbé bẹ̀ rí. Mo wá ní ẹni bá béèrè ọ̀nà kì í ṣìnà, jẹ́ ká gbọ́kadà ká gbé wa débẹ̀. Mo pọ̀ lọ́kadà kìíní Fúlàní, ìkejì Fúlàní, ìkẹta Fúlàní, ìkẹrin Fúlàní, ìkarùn Haúsá, ìkẹfà Fúlàní. Wọ́n tọra wọn apèpèpèpèpè mo ṣàtàkù èmi mo lágídí burúkú. Mo ní tí mi ìbá ti rí ọ̀kadà Yorùbá tí mo gbọ́ Yorùbá lẹ́nu ẹbí eléyìí mi ì ní gbọ́kadà kò ní. Mo yarí kan until tá a fẹ́ pè tó 11 12 ká tó rọmọ Yorùbá tó lead wa lọ sẹ́lẹ̀pẹ̀ mi tá ti ṣe pàdé. Mélòó ni a fẹ́ máa ròyìn, mélòó la fẹ́ sọ? Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá l'Ákúrẹ́ tí mò ń gbé ẹbí bẹ̀ tẹ́ bá kó ọ̀kadà 10 jọ 9 nínú wọn ọmọ Haúsá àti Fúlàní ni. Ẹ lọ Sádó, ẹ lọ Òṣogbo, ẹ lọ Abẹ́òkúta, ẹ lọ kákàkiri, ẹ sọ fún mi nílùú tí yàtọ̀ sáwọn ìlú tí wọn ò lórúkọ rẹpẹtẹ wọn yẹn lẹ́lẹ́ má rí wọn bẹ́ẹ̀. Gbogbo àwọn ìlú tó jẹ́ ìlú ńlá nílẹ̀ Yorùbá wọn ti gbà àkóso bẹ́ẹ̀, wọ́n ti take over. Ẹ máa rí wọn, wọ́n máa tò kiri níbi tó tún ṣe dé. Wọ́n á tún wá kọ́ ṣaka wọn mi mọ̀ tán máa ń gbé kiri, wọn láwọn ń ṣa irin kìíní, àwọn ń ṣa irin nílẹ̀, wọ́n ṣa igbá wọ́n ṣàwo. Mo rántí ọdún kan tí mò ń kọjá lọ tí mo rí tán mú kan sílẹ̀ tán bẹ̀ sí nílùú, ó ti já window ó ti wọlé. Mo dẹ̀ ń sọ ilé fún yín ní ẹ̀mọ́ ipa àwọn pípù wọ̀nyí wọ́n fi mú fílẹ̀ ní ibi tẹ́ ẹ̀ mọ̀. Ìwọ tó ojú ọmọ Yorùbá ibi tó o mọ̀ wọ́n mọ̀. Amen, thank you jàre dáàdì mi tó gbàdúrà fún mi yẹn. Adesius, God bless you, thank you for the prayer. Níbi tí wọ́n tó ojú ọmọ Yorùbá tó o mọ̀ àwọn mọ̀, tó o bá ti pọ̀ ọ̀kadà wọn bí eléyìí, ọ̀kadà wọn dẹ̀ máa ń ṣípù lóòótọ́. Àwa dẹ̀ rèé nílẹ̀ Yorùbá ọ̀pọ̀kú là ń wá, ọ̀pọ̀kú ti pa wá kúlẹ̀ Yorùbá. Wọ́n á ti pè tó bá ti gbé ẹ. Ìmí ìwọ̀n ọ̀kadà ń wá o, pàtà sórí àwọn aṣọ ọmọ Ìsìnìgbò. Á lóun ọmọ ibi tó ń pè ní Ìsìnìgbò. A ní ṣe wọ́n mọ bẹ̀, a ní nìṣó, a ní we go ask. Oh God. We go ask. Ìmí ò tún gbọ́ Yorùbá kò gbóyìnbó kò gbọ́ nǹkan. A ní go say ask. Wà á tọ́ sórí ọ̀kadà ẹ̀dùn àtún fírì. Kò mọ ibi tó ń pè ní Ìsìnìgbò. Ìgbà tí wọ́n ti sọ yẹn ó fẹ́ dọ́gbọ́n jẹ́ kó o lídìí òun lọ bẹ̀ ni. Kóhun tún lọ fi mọ bẹ̀ sílẹ̀. A gbé ẹdẹ Ìsìnìgbò yẹn. A rin gbogbo imú bẹ̀ pátápátá. A ṣẹ̀ tún padà síta. Ó ti mọ̀. Next time tán bá tún pé Ìsìnìgbò yá ó ń bọ̀ ń bẹ̀. Ìjọ tí wàhálà bá ṣẹlẹ̀, a sọ fún ẹ pé ọmọ ibi tó ń pè ní Ìsìnìgbò. A mọ bí bẹ́ẹ̀ ṣe rí, bóyá ibi tí wọ́n ti lágbára ni, bóyá ibi tí wàhálà wà dáadáa ni, bóyá ibi tí tọ́ọ̀gì wà ni, bóyá ibi tó ti gbàgbẹ̀rẹ̀. A ti fún wọn lọ́wọ́ sílẹ̀ pé bó ṣe ibi bẹ́ẹ̀ ṣe rí rèé o. A sọ fún ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin àgbààgbà, ẹ̀sùn àsùnpìyẹ ẹ̀sùn àsùnpara, ẹni ká gbẹnu lọ. Ẹni ká gbẹnu sọ̀hún, a sọ fún yín. Ṣẹ́rí, mo fẹ́ sọ ọ̀rọ̀ on a neutral ground now. Mo fẹ́ sọ eléyìí on a neutral ground. Gbàgbé pé mo jẹ́ ọmọ Yorùbá. Tí ogun bá bẹ́ sílẹ̀ lénìí láàrin ìran Yorùbá àtàwọn Fúlàní, mo fi gbogbo tí mo ní búra fún yín. Kí Yorùbá tó lè gẹ́ẹ̀tì ara wọn, wọ́n á ti para tira àti dànù nínú yín. Reality lẹ́gbọ́, torí ẹ ti sun àsùnpìyè. Wọ́n á pa. Ẹ ti sùn àsùnpìyè ẹ̀yin ọmọ Yorùbá. Torí àwọn pípù yìí ti wọlé sí yín lára. Bẹ́ẹ̀ bá bó bá ṣẹlẹ̀ láàrin ìlú, tẹ́ ẹ sá wọnú igbó, inú igbó yẹn náà ti máa pa yín wá sí ìlú padà. Torí tẹ́ bá dé inú igbó yẹn bá wọn bẹ̀, wọ́n wà bẹ́ẹ̀ ni pẹ̀lú ìbọn. Ọmọ wa tí wọ́n ṣá lórí nìkan bí oṣù bíi 4 5 sẹ́yìn tí wọ́n ṣá orí ẹ̀ tẹ́ ẹ rí fídíò ẹ̀ tí mo sọ fún yín. Ibi tí wọ́n ti ṣá. Àlọ́ bá àwọn ọlọ́pàá láwọn ò lè lọ bẹ́ o. Wọ́n láwọn ò sàn yìí pé káwọn fẹ́ wá kú. Iṣẹ́ ọlọ́pàá láwọn wá sàn, àwọn ò ṣe sójà. Àwọn ò sàn yìí pé àwọn fẹ́ kú. Ọlọ́pàá láwọn ò lè lọ. Torí ọlọ́pàá fojú ẹ̀rí tí wọ́n kó dání sínú igbó yẹn. Ọlọ́pàá yarí pé àwọn ò lè wọ bẹ̀. Ẹ sọ pé mi ọmọ Lúkà ni mo sọ bẹ́ẹ̀. Màá mú yín dé police station tọ́lọ́pàá yẹn ti sọ pé àwọn ò ní lè lọ. Màá mú yín dé bẹ̀. I will confirm it to you. Kí IG pè mí, màá mú dé station yẹn. Màá dẹ̀ proof ẹ̀ fún pé wọ́n sọ. Kẹ́lẹ́ mọ̀ ní o. That is to tell you the level táwọn ti fi stand by ara wọn. A dẹ̀ sọ fún ọmọ Yorùbá nígbà tá lábọ̀ ọrùn tí ò tí ì dẹ̀wù. A sọ fún yín ìgbà ẹ̀yin àgbàgbà ẹ má wòran kí níyìn ó máa lẹ́yìn. Ẹni ká bẹ́nu sọ̀hún. Mo sọ fún yín, mo tún sọ. Tinubu jẹ́yàn tó strong ni. Wọ́n bá ti pa Tinubu dànù. Òótọ́ ni mo sọ fún yín. Torí gbèsè tí Tinubu gbé lórí tax reform yẹn bí ìgbà tó fẹ́ ṣẹ́gi mọ́ wọn lẹ́yìn ni. Àwọn dẹ̀rẹ̀ ẹ rí pé rate tí wọ́n fi unite tán fi bá Tinubu fà á. Nínú house báyìí wọ́n pọ̀ jù wá lọ. Nínú house wọ́n jù wá lọ. Àwọn ní 19 states. Àwa ní 17 nísàlẹ̀ ń bí. Yorùbá fúnra ara ẹ̀ pérépéré àwa ní state 6. Gbogbo àwọn tó wà ní north gbogbo wọn ló fárígá, gbogbo wọn pátá gbogbo senators wọn ló yarí pé kò jọ.
pé eléyìí àwọn ò ní bọwọ́ lù òun lẹ̀ ṣe tí ìgbẹ́ni ti nípa ẹ̀ pé ó bá bí ìyàjẹ wọn ni àwọn làwọn pọ̀ àwọn làwọn máa gbowó tó pọ̀ jù ẹ̀yin tẹ́ ń powó tó pọ̀ jù níbí wọ́n lẹ̀ pọ̀ tó ẹ̀yin ni kẹ́ gbowó tí ò tó ẹ̀yin lẹ̀ ń powó wọlé. 80% of registered vehicles in Nigeria was registered in Yoruba land. ẹ̀yin lẹ̀ ń powó wọlé gbogbo wọn ló dẹ̀ ń sanwó tó ń san tax. 80%, 85% of registered companies in Nigeria is registered in Yoruba land. ẹ̀yin lẹ̀ ń powó wọlé ẹ̀yin lẹ̀ ń san tax. Hòtẹ́ẹ̀lì ni o manufacturing company ìgbà àwọ ilẹ̀ Yorùbá ló gbogbo ẹ̀ pín sí ẹ̀yin lẹ̀ ń powó wọlé ẹ̀yin lẹ̀ ń san tax. The highest number of university and private schools ilẹ̀ Yorùbá ló wà. It is on record. Kì í ṣe mi mo sọ mi fi sọ àsọdùn mi kan ṣàròsọ gbogbo yín lẹ mọ̀. Highest number of universities, private universities, secondary schools, both private and public, primary school, both private and public. The highest, about almost 70% in the whole country ilẹ̀ Yorùbá ló wà. School mélòó làwọn ní lọ́hùn ṣe bá lùmọ̀ ń jìrì làwọn ṣe kiri ṣe bí bára làwọn ṣe kiri ṣe bá lùmọ̀ ń jìrì làwọn ṣe ẹ̀yin lẹ̀ ń kàwé gbogbo private school wọ̀nyí náà san tax wọn ò bí ẹ̀dá àpò lóní private kó tiẹ̀ tó lè ṣí school wà á kọ́kọ́ lówó tí wà á san tí wà á fi kọ́kọ́ gba license kó tó lè ṣí school. What are you talking? ẹ̀yin tẹ́ ń powó wọ́n lẹ́yìn kẹ́ máa oní kékeré ní kẹ́yìn máa gbà àwọn pọ̀ ní tiwọn ẹ máa fáwọn lówó ńlá. sẹ́yìn fúnra yín rí pé ìrẹ́jẹ yẹn kò sí bẹ́ẹ̀ ṣe lè correct tiẹ̀ the only correction inú ẹ̀ ni pé ẹ pín kóníkálukú ṣe tiẹ̀ kò ní sí pé tí jẹ́rọ bá powó kó ní kó máa kó bọ̀ wá fún Sàká tí Sàká bá powó wọn ò ní kó kó wá fún Àgbáyẹwá bá Àgbáyẹwá bá powó tiẹ̀ wọ́n ní kó dáná kó máa kó lọ fún Mr. Akínbọ̀bọ́lá kóníkálukú náà tiẹ̀ bí dánmọ̀lú bá dẹ̀ powó tiẹ̀ kó ń gan dáná ìbá òkú kó pa $1 trillion wọ́n ní kó dáná bí Mr. Chukwumeridi àbí Chukwu ọ̀nà ọ̀run kó bá pàtì àwọn ní kó dáná kó má kó wá fún wa káwa náà pàtì wa ká má kó lọ fẹ́ anybody ká dáná ìyẹn nìkan ni solution tá a sọ fún yín láìsí bẹ́ẹ̀ ẹ̀ ń tara yín jẹ ni. Now kí n tó wá round up this is my message for you Yoruba governors bẹ̀rẹ̀ láti Èkìtì state Oyèbánjí tó fi wọ Ondo state Governor Lucky Ayédàtiwa tó fi lọ sí Ọ̀ṣun state Mr. Jackson Adeleke tó fi wọ Ọ̀yọ́ state Ṣèyí Mákindé Ògùn state Dàpọ̀ Abíọ́dún àti Èkó respectively Sanwó-Olú mo ní mẹ́sẹ̀jì fún yín a mọ̀ pé ẹ̀ fìgbà kankan láàánú mẹ̀kúnnù lọ́kàn yín táwa mọ̀ ni ẹnu wa dẹ̀ gbá láti sọ anywhere ṣùgbọ́n wọn lọ́run tó gbé yín sípò ni èmi ò dẹ̀ kí n bá yàn dùn èmi ò bá yàn dùn tó bá wo orí ló kọ́ pé you will be the governor of your state and you are the governor. Ọlọ́run rí mi lẹ̀ kò sọ mí di governor náà ó mọ tó rí Ọlọ́run rí dádì mi lẹ̀ kò fi ṣe president ó mọ tó rí kì í ṣe pé mo yọ olórí burúkú kì í sì ṣe pé bàbá mi yọ olórí burúkú Ọlọ́run mọ bó ṣe pín nǹkan ẹ̀ bó ṣe ṣètò ẹ̀. You are the governor of a certain state in Yoruba land. Àwọn réètì táwọn èèyàn fi ń wọlé tó bá délẹ̀ ó ṣeé ṣe ẹ̀ ní jẹ́ governor mọ́ nígbà tí wàhálà ìbá máa délẹ̀ but you must be able láti jáde kó ẹ sọ̀rọ̀ yìí pé àwa náà gbìyànjú àwa náà sa ipá tiwa ẹ ló ń pè. Tẹ́ ẹ lè sọ pé ẹ sa ipá tí yín ẹ̀yin náà ṣe wọ̀n tẹ́ ẹ lè ṣe tí ẹ bá ti gbé ìgbésẹ̀ yẹn ẹ̀yin fúnra yín ò ṣe é fún o ẹ wojú dáadáa ẹ wò mí kẹ́ tún mi wò ẹ wò mí ẹ tún mi wò ẹ̀yin governors ẹ̀yin àgbààgbà ọ̀rọ̀ tí yóò ti ẹ̀jọ́ mi lójúmọ́ ẹ̀yin àgbà gidi wowo ẹ̀yin àgbà elépè tó jẹ́ pé alẹ́ ẹ̀yin ò ní dáa ẹ̀yin àgbà wọ̀nyí ìwà tẹ́ ń wú yóò mọ̀ dáa ẹ̀yin àgbà òfò àgbà ìkà ìyà ń jọmọdé oúnjẹ àgbà wọ́n pa ìran Yorùbá àwọn àjèjì ń wọlé Yorùbá wọ́n ń gba ilẹ̀ Yorùbá lójú ayé yín ẹ pera yín lágbà níbi tẹ́ fọ́nú dé ẹ̀yin àgbà ìkà ẹ̀yin àgbà rádaràda ẹ̀yin ẹni bí ayé àtọ̀run tí ò ní yẹ alẹ́ yín ò ní sunwọ̀n ẹ̀yin ní kan change orúkọ Nàìjíríà orúkọ ní kan change ẹ ronú pé ó yẹ kí Yorùbá jáde ẹni kan kun ẹfun kan kun ilé lẹ́sùn fún yín ilé tó fẹ́ wú ẹni kan fọ̀dà kún ẹ ráyé yín ọpọlọ yín ti dorí kodò ẹ̀yin bàbá ìkà ẹ̀yin ìkà àgbàlagbà tí ò ní tí alẹ́ yín ò ní da ẹ yàgbẹ́ síra ẹ tọ̀ síra ẹ jẹ̀gbẹ́ ara yín ẹ ṣẹ̀sí látàyé títí dọ̀run ni àdàbí gbogbo tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí tẹ́ ẹ bá ti kópa nínú ẹnìkan lẹ́ fi escape torí ẹ̀yin náà ni ẹ̀yin lábì iṣẹ́ ọwọ́ yín ni ẹ ní mú jẹ gbogbo yín lẹ máa jìyà ẹ jẹ̀gbẹ́ ara yín wọ́n á sọ ẹsẹ̀ yín sókè tẹ́ ẹ nílé mí tẹ́ ẹ fọ oxygen mí ẹ wá tún ní rówó rọ oxygen ọmọ yín akọ nílẹ̀
ẹ ṣẹ̀sìn ayérayé ẹ yàgbẹ́ bora ìgbẹ́ gbígbóná ẹ máa yà fararararara kò ní sẹ́ni tó máa wá bá yín kó. Who is this? So èmi á máa sọ ti tèmi mi nìkan ti ẹ̀yin àti mọ̀ pé ẹ̀yin àgbà kò sí kankan lọ́wọ́ yín tẹ́ fẹ́ ṣe kò sí ìjẹ́ ti fẹ́ rówó òun lẹ̀ ń lé kiri wọ́n ṣe máa gbówó lé yín lọ́wọ́ òun lẹ̀ ń wá owó tó máa pa yín owó tẹ́ máa gbà tẹ́ máa kú dànù tẹ́ máa ṣòfò tẹ́ ẹ̀ ní rí ná ẹ̀ ní rí ná ọmọ yín ò ní ná kódà yín fúnra yín ẹ̀yin fúnra yín ẹ̀ tún sunkún lórí àwọn ọmọ yín àdàbí táwọn ọmọ Yorùbá bí Yorùbá sunkún lórí ọmọ wọn nítorí àìṣedéédé yín nítorí àìdúró dédé yín ọmọ Yorùbá ń sunkún lórí ọmọ wọn ẹni tó ọmọ yẹn ń ṣiṣẹ́ tí ò ríṣẹ́ ṣe tó lọ yunifásitì tó dé tí ò ríṣẹ́ eléyìí tí Fúlàní ṣápá lójú títí àbẹ́yìí tí Fúlàní ṣádànù nínú igbó èmi dẹ́ni tó ṣoko tó sáfi oko lẹ̀ tí ò lè ṣoko mọ́ torí Fúlàní àdàbí àdàfin gbogbo yín lẹ́dẹ̀ jẹ́ yọ tẹ́ mú omi ilẹ̀ Yorùbá tẹ́ tẹ́ ilẹ̀ Yorùbá ẹ wá ní kò ní bí yẹn ní kò ní gbóná mọ́ yín lára yóò gbóná mọ́ yín lára yóò gbóná sódì ẹ ní escape ẹ̀yin ìka ènìyàn tẹ́ pera yín lágbàgbà ilẹ̀ Yorùbá ẹ máa wòran ó kù díẹ̀ gbẹ̀yìn bá so oògùn bí ó bá fi dára lé rẹ̀ wò ọmọ ìyá rẹ̀ ò ní bẹ̀rù rẹ̀ a máa dán nǹkan wò lára yín ẹ̀yin àgbàgbà ìka wọn ẹ̀ tí ì rí kankan kì í ṣoògùn. Máa fi nọ́mbà síta ń sì tẹ́ máa pè sí ẹni tó lóun fẹ́ bá wa sọ̀rọ̀ tó fẹ́ pè I will give the number right away so that ẹ lè pè. kì í sọ̀rọ̀ oògùn ńgbà bá kì wá tẹ́ kí everybody tẹ́ tí kàn gírí wọ́n á kọjú sí yín wọ́n á bù yín sán. èmi ti dejò olóró bí mo ṣe wà yìí tí n bá pàdé yín máa bù yín sán ni kò sọ́wọ́ fún yín mọ́. òótọ́ Yorùbá náà ló ní tán pè ní bọ̀wọ̀ àwa bọ̀wọ̀ fún àgbà Ọlọ́run kọ́ wa mọ́ àkókọ́ra wa ṣùgbọ́n ibi tó dé ta dé dúró yìí ẹ ní ọ̀wọ̀ kankan lọ́wọ́ wa mẹ́yìn àgbà ìka bẹ́ẹ̀ ṣe máa mọ́rí mù wẹ́wẹ́wẹ́wẹ́ lọ́dọ̀ olóṣèlú kan gbowó fún yín kẹ́ ẹ gbà á kínú yín dùn òun lẹ̀ ń wá kiri kẹ́ ẹ máa fi oppress ẹ ṣòfò dànù níbi omi ẹ̀fọ́. ẹ̀yin ìka ẹ̀yin ẹni ibi ẹ̀yin ẹni ègbé ẹ ṣòfò dànù ni. ẹ wá gbọ́ ẹ̀yin gómìnà tó bá wù yín ẹ má gbé gbèsè ẹ̀yin gan máa gbà tí yín sábà pé mo sá fún yín ṣáájú gbogbo kò sí ẹyọ kan nínú yín tó lẹ́mìí Ọlọ́run nínú ẹ̀mí méjì ló wà ẹ̀mí Ọlọ́run àtẹ̀mí èṣù nínú yín kò sí kankan tó lẹ́mìí Ọlọ́run nínú nítawà mọ̀ ni adẹ̀wárí nínú yín tó jẹ́ pé kó tó di kó dòṣèlú kó tó dolóṣèlú ẹ̀mí Ọlọ́run bá ṣiṣẹ́ dúdú àti funfun ò lè ṣe pọ̀ nígbà ẹ ti dolóṣèlú ẹ ti donírọ́ ẹ ti dápàyàn ẹ ti dolè kò sí nínú yín tí ò pààyàn rí gbogbo ẹ̀yin tẹ́pẹ́ra yín ní governors ẹ lè sọ either directly or indirectly ẹ̀jẹ̀ ti wà lórí yín dáadáa ó wà lọ́wọ́ yín ó wà lórí yín upon that after all you are still the governor bíbélì làwọn gbàgbọ́ nínú ẹ̀ ó ní ká fi ọlá fún ẹni tó ọlá tó sí adé ẹ̀fọ́ láyẹn fún yín but look what is happening ìlú ìdọ́wọ́ yín state ìdọ́wọ́ yín Yorùbá land ìdọ́wọ́ yín tẹ́ ẹ̀ bá lè join together kẹ́ ẹ jọ gbé ìgbésẹ̀ tó níná nínú ẹlẹ́ṣẹ̀ àmọ̀tẹ́kùn yìí ti di yẹ̀yẹ́ wọ́n ti bá yín ba yí àmọ̀tẹ́kùn jẹ́ àmọ̀tẹ́kùn lásán wọn ò lè ta rọ́bà ẹlẹ́gbẹ́ àmọ̀tẹ́kùn kalẹ̀ ọmọ tó lọ yunifásitì tó dé tí ò mọ ọwọ́ àtún yàtọ̀ sósì ẹni kó wá máa ṣàmọ̀tẹ́kùn kí ló jẹ tẹ́lẹ̀ ẹkùn kí ló mọ̀ nípa gbẹ́rẹ́ kí ló mọ̀ nípa òkígbẹ́ ọmọ bọ̀tá ẹ lọ gbéyàn wá láti ọ̀dọ̀ dádì ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹni kó wá gba iṣẹ́ àmọ̀tẹ́kùn ẹ rí pé nǹkan ń dààmú gbogbo yín pátápátá ẹ mọ ibi tẹ́ ẹ lọ òun ló jẹ́ kámọ̀tẹ́kùn kú kò sí kankan lámọ̀tẹ́kùn ẹ gbàgbé àmọ̀tẹ́kùn ẹ kóríkórí kẹ gbé ìgbìmọ̀ tó níná nínú kalẹ̀ gbogbo bọ́dà tó wọlé Yorùbá kẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yín níbẹ̀ bọ́n ṣe ń wọlé wọn ò wọlé lásán wọn ń kó ìbọn wọlé wọn ń kó nǹkan ìjà wọn ń kó wọlé ẹ̀yin ò mọ̀ mo sọ fún yín lọ́dún kan gbà tán fún wa ní information nígbà tá ń gádà àwọn intelligence kiri tán sọ fún wa bọ́n ṣe fi mọ́tò tán fi lóòdù màlúù àti ìbọn tán fi lóòdù ẹ̀wọ̀nù ṣáṣá lákùrẹ́ yìí kí lẹ ṣe lé lórí ń bá pariwo ìgbésẹ̀ wọlé gbé ẹ gbé ìgbésẹ̀ kankan bọ̀dà wa tún sọ eléyìí mò ń tún sọ Ọmọlúkà ń sọ̀rọ̀ ẹ gbé ìgbésẹ̀ tó níná nú eléyìí ń sọ̀rọ̀ Ondo state nìkan kì í sọ̀rọ̀ Èkìtì nìkan kì í sọ̀rọ̀ Ọ̀yọ́ state nìkan kì í sọ̀rọ̀ Ọ̀ṣun state you must unite and create a formidable force tó níná nínú border patrol tó níná nínú kan gbogbo border ilẹ̀ Yorùbá ẹ jẹ́ wá sọ báyìí wá ní kán máa wọlé ẹ gbogbo border yẹn pátá ẹni tí ó bá ti nídìí kó padà tí ó bá ní tó fẹ́ wá ṣe ilẹ̀ Yorùbá kí ló what are the purpose kí ló mú bọ̀ kí ló fẹ́ ṣe dábàá wíta ìwé ẹni Yorùbá ẹni Nàìjíríà sọ pé ẹni àṣẹ Nàìjíríà kò síbi tí ò lè gbé kò síbi tí ò lè wọ̀ ẹ sọ pé kò síbi tí ò lè gbé sọ pé kò síbi tí ò lè wọ̀ but you also as the chief security officer of your state you have the right to return anybody out of your state to back discover to create a threat fún ẹ or wàhálà or inconvenience for your state you have the right to send them back under the law because you are the chief security officer of the state you are the chief executive officer of the state that true power belongs to you you can use it
to send them back. Not just you alone, but they don't unite. They just look how powerful, how positive. Must repeat here for me. People are migrating massively to Yoruba land, and they don't mean good. God bless you for the gift. They don't mean any better or good thing to you. They are only here to destroy, to kill, to maim, and to destroy whatever you have. I have told you many times. I am saying this, and to let you any governors. Anu ni ló ń ṣe mí. O bá rò pé ó ti ṣe governor tán. Mímíkò tó ṣe governor Ondo State, he is still living. Ṣẹ́gun Òní sì wà lẹ́kìtì kò tí ì kú, ikú ò tí ì pa. Fáyẹmí wà lẹ́kìtì, ikú ò tí ì pa. Fáyọ̀ṣe wà ńbẹ̀, ikú ò tí ì pa. Tọ́rọ̀ bá débi ọ̀rọ̀, gbogbo yín lẹ máa jẹ pàṣán. Ẹ ní mú jẹ. Torí wàá jẹ́jọ́, wàá béèrè lọ́wọ́ ẹ̀ nígbà tí wọ́n wà ńbẹ̀ kí ni ìgbésẹ̀ tó gbé. Wàá jẹ́jọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló máa gbé nǹkan jẹ torí bá a ṣe máa fà yín ya ẹ̀ nílé bí ẹ̀ sáré lọ gbé nǹkan jẹ ní kẹ́ ẹ tètè kú. I am saying this, I am telling you because my pains pass through. You are on your own comfortable abode. You are in your comfortable house, sleeping, eating chicken and rice, vegetables, fleshing, doing whatever you want to do, traveling wherever you want to travel, using the car of your choice. Ma wahala táwọn aráàlú kojú. Mo sọ ilé ìfún yín ní kẹ́ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́. Nígbà tó bá tó àkókò rẹ̀rẹ̀ mọ̀rún a máa béèrè question lọ́wọ́ ni. So ó sàn ìwọ tó bá wà bẹ́ẹ̀ sí kó o tètè gbé ìgbésẹ̀ tiẹ̀. Talk to whomever you supposed to talk to. Ẹ pè wọ́n, ẹ pera yín ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ forí kiri ẹ̀fún ìkùnlùkùn kẹfí ẹgbẹ́lẹ́gbẹ́ kẹjẹ kájọ sọ ọ̀rọ̀ ẹ̀ síbi tó bá yẹ kó wà. Àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú àdòdìdì. Ọ̀rọ̀ lọ́mọ elésì tì í jẹ, mo ti sọ eléyìí tán, àrọ̀rọ̀ ọmọ kò sí ní tẹ́fẹ́ fà wá ṣe. Ọmọlúkà ni mo ń jẹ́. Àkúrẹ́ ni mo ẹgbẹ́, Yéṣun amúmichi. Àwòmọ́jú báyìí òun lẹ́dí yẹn máa ń wo àgbàdo onúgò. Èní máa lùlù wọjà ọ̀la máa lùlù wọjà òun lẹ́lẹ́gbèdé máa ń ké tó fi ń dágbére fáyé. Ìjọ tẹ́lẹ́gbèdé bá tó lùlù wọjà ọjọ́ yẹn lẹ tó lè fi mọ́ Ọmọlúkà ṣe anything bá ṣe ti ń bẹ ó dọwọ́ orí mi. Àdàbí tí o bá ti ṣe rere ilẹ̀ Yorùbá ni mò ń wá. Àdàbí tí o bá ti ṣe òmìnira ọmọ Yorùbá ni mò ń wá. Àdàbí tí ìyà tó tinú ìyàwó tí o bá kì í jẹ ọmọ Yorùbá. Àdàbí tí inú Ọlọ́run bá dùn síbẹ̀ ẹ ṣe ń darí wa nílẹ̀ Yorùbá. Òun nìkan ni gbogbo yín fi lè escape ẹ̀. Láì síbẹ̀ ẹ̀ ní mú jẹ. Ẹ jẹ kí ìyà lọ́wọ́ wa kì í ṣe ẹ bá dọ̀dọ̀ Ọlọ́run ló mọ irú punishment tó lè fún yín. But nílé ayé yìí ẹ máa jẹ fún ìyà ẹ̀ ní mú jẹ. This is Oòduà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.